ọ̀rẹ́ wa pẹ̀lẹ́ o wọ̀tá wa àbátíkálì bó lára ara ń bẹnu aṣọ. ṣé iṣẹ́ náà ló ṣe tó wá rí báyìí. iṣẹ́ kọ́ ìṣẹ́ ni. ìwọ náà wò bó ṣe rí. torí pé o ti ya wèrè àbí. irun ló kún mọ́ lórí kún mọ́ nígi mú bí ìwọ̀fà dáwùjọ yáhùn. ṣé ìwo gíláàsì ni ṣé ò rí bó ṣe rí ni. torí pé o ti ya wèrè àbí. ọkàn ṣáà ìyá dojú ti ní ni ọkàn ń já káwọn èèyàn máa sọ̀rọ̀ síyàn ká máa búyàn kí ilé ayé ni kí ló dé gan. ròbẹ́ fẹ́ jọ dààmú pọ̀. robi ṣé o rí òótọ́ ọ̀rọ̀ kòrò tara rẹ náà ni gbogbo wa sì ń bọ̀ sọ tara ẹ̀ là ń bọ̀ sọ. bóyá kẹ́ ẹ bára yín sọ ẹ mọ́ bẹ́ẹ̀ mi sọ. mo fọ o. dènà ṣé ẹsẹ tó o ti ń dúró wèrè. pẹ̀lẹ́ o wèrè aláṣọ a ní tẹ́nìkan ò ní. ó mọ̀ máa ga báyìí o. sórí àtiwọ́ àtàwọn tẹ́jọ́ ń tẹnu orí ibú bọlẹ̀ kí ẹ̀ẹ́dẹ̀gbẹ́ fẹ́ ṣẹ̀sìn àwọ̀rò tí yín fẹ́ bàjẹ́ ẹ fẹ́ sórí ibú alápapọ̀. mo fọ o. ṣé ẹ̀yà wèrè kí ló kan láìfún yín pẹ̀lú láìfún torí ní tí ò yé yín rè ẹni tí ò bá jọrọ̀ tí ó kùnú kólòbó ó gbúdọ̀ jìyà tó kúnú ahá sọ̀rọ̀ mi ń yí ọ yóò dáa fún mi mímọ̀ ṣùgbọ́n gbogbo tí mò ń là kọjá yìí ó lè bá a dá ni sọ̀rọ̀ mi ń yí ọ torí ìṣẹ́ ló ń sọ̀rọ̀ gbódódódó tó. pẹ̀lẹ́ o Mr. Adéjọrọ̀. ojú ẹni jábọ́ tán kì í bọ̀ tó ń tẹnu pérépérépérépérépéré tẹnu rẹ̀ ń yọ̀ bí ẹni jẹlá láì ṣe bí ẹni tó dáa fún jù láyé ẹ̀yin náà sì dé báyìí ẹnu orí ibú lẹ̀ ń tì bọ́lẹ̀ kí gbogbo yín tẹ́jọ́ ń sọ̀rọ̀ orí ibú lẹ́yìn ayé yóò padà tàti yóò padà bàjẹ́. sáyẹ̀ dojú tì yẹn mọ́ kó lọ gẹrun ẹ̀ dànù kó tún ránṣẹ́ kó dàbí èèyàn. ẹni àwọn àgbàbọ̀ wọn ní ọ̀rọ̀ sẹ́nìkan mọ́ yọ̀ torí bó pẹ́ títí ta láyọ̀ ń bọ̀ wá bá ẹ̀yin dẹ́yìn sọ̀rọ̀ tẹ́ ṣe bí ẹni pẹ́yìn lẹ́ mọ̀ ẹ́ ṣe lẹ́ni ń borí ibu tí yín bá dé nìsín báyìí ìdàkejì kó lọ sí òní ni èmi tí mo rí báyìí ẹni rún kún mọ́ lórí bí wọ̀fà dáwọ́jọ yá tí rún kún mọ́ lẹ́nu ẹ mọ́ wọ̀rí èmi ń struggle lọ́wọ́ ni nígbà tí n bá struggle tán ẹ̀yin jọrọ̀. pẹ̀lẹ́ o Mr. Adéjọrọ̀. Jésù. ó yẹ wá wo bí àtiwọ́ àti gbogbo àwọn tẹ́jọ́ ń tẹnu gbolẹ̀ ajẹ́rẹ́ ìjẹ́rẹ́ ẹ̀ ní jẹ́rẹ́. Gbádùn Town TV. Enjoy every moment of your life.